Olúwa ọ̀run òun ayé o, ìwọ ni ìyìn àtọpẹ́ yẹ fún. Báwo làbá ti fẹ́ ọ tó oníbú ọrẹ? Bójú ẹni bá tún ti rọdún káṣọ ọpẹ́ fọ́lọ́run ọba mẹ́bí ló tọ́. Toró òun ló lè émí inú o, bó bá gbà á kò sẹ́ni lè pè é lẹ́jọ́ rárá. Òní ọjọ́ ìkejì oṣù karùn-ún ọdún ní ṣàyájọ́ ọjọ́ tí olóríire aláyére ọmọ olójú Olódùmarè òjíṣẹ́ Ọlọ́run ọ̀gá ògo pásítọ̀ Peter Olúṣeun ọmọ Oyediran tó kọ́ wọn omi ayé. Adé orí pásítọ̀ Mrs. Kẹ́hìndé Oyediran wá ní mò ń ké sí o. Ọmọ Èjìrẹ́, ọkọ Èjìrẹ́, bàbá Èjìrẹ́ dákun mọ́ gbọ́ dídùn ẹnu mi. Èdùà ló dìrí ẹwà fàkùkọ rẹ tẹ́ ló gbé nínú ayé bí. Èmi ò ṣàdédé wá o, n ò dédé bọ́ sí gbàgede. Àwọn ọmọ àti ọmọ ọmọ late Madam Victoria Olúfúnmiláyọ̀ Fágbèmí, àwọn ni wọ́n rán mi wá bí. Wọ́n ní kí n wá bá àwọn kí olóríire aláyére adùn bá wáyé adùn rí lẹ́yìn ẹni tí ṣọjọ́ ìbí ní tòní. Wọ́n ní lórúkọ Ọlọ́run ọba ó tẹ̀lẹ̀ yí pẹ́, ó fọ́ ọwọ́ páwó wá sí tún fẹ́ erigi jóbi. Ọmọ late Reverend Canon Táíwò Oyediran àbọ̀ ọmọ pé Ọlọ́run ọba ló kọ́ ọbìnrin sí ọ nínú ayé bí. Bàbá ìbejì mọ́ gbọ́ bí mo ti ń wí o. Bàbá Èjìrẹ́ ara ìṣòkun ẹ̀dúnjọ́ bí ọmọ ẹ̀dùn tí ṣeré orí igi. Òbẹ́kìṣì bẹ́kẹ́ṣẹ́ ó bẹ́ sílẹ̀ alákìsà ó sàlákìsà àdó nígbà aṣọ. Wíníwíní lójú orogún, èjìwọ̀rọ̀ lójú ìyá rẹ̀ èjì ń bá bí ń báyọ̀ olóríire ní bẹ́dùn. Ọ̀kan ṣoṣo ni mo bèrè jì ló wọlé tọ̀ mí wá. Gbajúmọ̀ ọmọ tí ń gbàdọ̀ balẹ̀ bàbá tí ń gbàkúnlẹ̀ ìyá tó bí lọ́mọ. Ó ti ìyá kí n wá bá ọ délé o, olóríire tó lò ní. Ọmọ Oyediran, ọmọ wọn nílé òkè Ìtútàbà ní Ìbàdàn. Àbọ̀ ọmọ pé níbẹ̀ níṣẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀. Èmi mọ̀ kí ilé bàbá tó bí ọlọ́mọ. Ìran àgbẹ̀rí bèbè ilẹ̀ yìí jẹ́ o. Ẹ̀yin lọmọ alẹ́bọ tí yóò fa àparò òru. Ọmọ kúkú sá orí, ọmọ òsàlẹ̀ sá igun. Ọmọ àròrí àparò ògúnṣẹ́. Bí ọjọ́ bá kàn rí, kẹ́ni omórìndé bàbá ẹ̀yìn. Bóòrùn bá ti lọ́rẹ̀ rẹ̀ dodo, kẹ́ni mórìndé àgbèrí. Àbọ̀ ọmọ pẹ́yìn lọmọ bá ń mẹ́kùn lágbàlá, bá ń mewúrẹ́ só ní gbangba oko. Àgbèrí ọmọ ajáwé sọ ló kọ ni wọ́n pò kílẹ̀ àwọn bàbá ẹ̀yìn. Agboolé òní o, agboolé òní ní Àrẹ̀mọ ní Ìbàdàn níṣẹ̀lẹ̀ ìyá rẹ̀. Ìbàdàn mẹ́sì ìyọgọ nílé Olúyọ̀lé. Ìbàdàn ọmọ ajóró sùn ọmọ ajẹgbin yó ọmọ ajẹgbin jẹ karahun ọmọ àfi ìkarahun fọ́rí mu. Ìbàdàn májà tí kára wájú lẹ́rù o. Ìbàdàn ń mẹ́rù ẹrù rẹ̀ ń mẹ́rù, ṣe bẹ́yìn ńlá bẹ́rù lójú ogun. A kì í wáyé ká mọ́mọ́ lárùn kan lára. Ìjà ìgboro láàrùn Ìbàdàn. Ìbàdàn níbi olè gbéjàre olóhùn, wọ́n á pé ó ṣe gbé bẹ́ẹ̀ ń. Àbọ̀ wọn pé ìlú Òjó, ìlú Àjàyí, ìlú Ìbíkúnlé, ìlú Ògúnmọ́lá olódò ògbó kẹrin lójú ogun. Owó ṣòkòtò kẹbẹrẹ bí ìjà. Ṣọ̀bọ̀yọ̀kẹ́ o, Ṣọ̀bọ̀yọ̀kẹ́ ọmọ àríkẹyàn gbọ̀ngàn òjò lárómi wẹ̀ nílà àrólú. Àrólú owó ọmọ ìkémi òjò tọ̀yàká ọmọṣẹ́ ògbé mi fọ́yà. Ìkémi òjò tó ṣàká ọmọṣẹ́ ògbé mi fọ́ṣà láwẹ̀. Àbọ̀ ọmọ pé nílé tẹ̀yìn ni Ìbàdàn lọmọ ọmọ láyípo. Láyípo sì ni bàbá Ìbàdàn. Bàbá mèrè wọn
ọ̀lẹ́ máa wàdà wọn bọ́ọ̀bá máa wàdà wọn ọ̀lẹ́ máa yí ní ike bọ́ọ̀bá wa máa yí ní ike ń gọ́ o. bàbá olúwa tì mí lẹ́yìn bàbá àyànfẹ́ olúwa ọ̀lẹ́ máa yí ní padà. ó ti ṣọdún èyí olórúkọ ọlọ́run ọba ó tẹ̀lẹ̀ yí pẹ́ ìrọ̀rùn ló fi lólé ayé ó ní báwọn ké oníṣòro lórúkọ Jésù Kristi ọba.